Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ni wọ́n ń sọ sí àwọn gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ Yorùbá, ìyẹn àwọn tó jẹ́ gbajúmọ̀ láàrin wọn, pàápàá lórí ayẹyẹ tí ó wáyé ní ọ̀dọ̀ gbajúgbajà òṣèrékùnrin àti òṣèrébìnrin ní Abdulateef Adédìméjì àti ìyàwó ẹ̀ Mobímpé lórí ayẹyẹ ìdúpẹ́ tí wọ́n ṣe lórí àwọn ìbẹ́ta tí wọ́n bí, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ayẹyẹ Abdulateef Adédìméjì yìí gan ló máa di wàhálà tí àwọn èèyàn tó ń sọ̀kò ọ̀rọ̀ sáwọn gbajúgbajà òṣèré tíátà tí wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ wọn sí lórí ayẹyẹ ńlá ti Abdulateef Adédìméjì tí ìnagijẹ tó ń jẹ́ Àyìnlá Ọmọwúrà tàbí Lísàbí Agbògbò Àkàlà tí wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sí àwọn òṣèré tíátà sí. Ẹ rántí wípé inú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ẹni Abdulateef àti Mobímpé ìyàwó ẹ̀ tọ́jọ́ jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà inú wọn ṣayẹyẹ ìdúpẹ́ ìbẹ́ta tí wọ́n bí lóṣù díẹ̀ sẹ́yìn. Ṣé ẹ rántí wípé ó fẹ́ẹ̀ tó ọdún 5 tí àwọn tọkọtaya tí wọ́n ti ṣe ìgbéyàwó tí Ọlọ́run ò tètè dá wọn lóhùn, ṣùgbọ́n ní kété tí Ọlọ́run dá wọn lóhùn ó máa jọ wọn lójú, ó ṣe ìbùkún wọn ní ìlọ́po 3 ni, nítorí pé ìbẹ́ta làǹtìlanti ìyẹn Ọlọ́run fi ta Mobímpé ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ní ló fi ta wọn àti Abdulateef ọkọ ẹ̀ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn, nídìí ó fi ta wọn ní ọ̀rẹ́ tó sì jẹ́ wípé ìròyìn yìí gan la fẹ́ lè pè ní ìròyìn ìdùnnú àti ayọ̀ tó ní agbára jù lágbo òṣèré lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún yìí, nítorí pé ọ̀pọ̀ èèyàn nínú wọn dùn fún Abdulateef àti Mobímpé, pàápàá lórí báwọn èèyàn bó ṣe ti ń fi ẹnu ẹ̀gán yọ̀ wọ́n lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fi àìrọ́mọbíbí wọn. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ó ní Abdulateef àti Adébímpé ni wọ́n fi ọjọ́ ìdúpẹ́ sí níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ńlá kódà máyégún ilẹ̀ Yorùbá tó jẹ́ àgbà olórin fújì Alhaji Abdulwasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal, ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate, òun ló tún kọrin pẹ̀lú ọ̀dọ́mọkùnrin olórin jùjú ní Ṣẹ́gun Johnson, tó sì jẹ́ pé níbẹ̀ ní àwọn gbajúgbajà òṣèré tíátà iná kúnbẹ̀ fọ́fọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ayẹyẹ yìí mà ti di awuyewuye ńlá tó sì ti di wàhálà. Ǹjẹ́ kí ló dé? Ohun táwọn èèyàn ń sọ ni pé ọ̀dájú àti ìkàlọ̀pọ̀ àwọn gbajúgbajà òṣèré tíátà náà wọ́n ní ṣe pé wọ́n lè lọ síbi ayẹyẹ ìdúpẹ́ Abdulateef Adédìméjì láti ṣojú ayé nígbà tí wọ́n mọ̀ pé òkìkí ẹ̀ sì ń tàn ó sì wà láyé. Wọ́n ní ṣùgbọ́n ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ìyẹn ọjọ́ Ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ọ̀pọ̀ wọn kọ̀ láti yọjú síbi ìsìn ìdágbére àti ẹ̀yẹ ìkẹyìn tán ṣe fún ara wọn tó kú ìyẹn gbajúmọ̀ òṣèrébìnrin ní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Wọ́n ní eléyìí ti fi ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà hàn pé ọ̀dájú àti ìkà ni wọ́n, àti wípé nítorí pé Tọ́pẹ́ ti kú kò sójú ayé tán fẹ́ ṣe wọ́n mọ̀ pé ò lè ráwọn mọ́, iná ṣe dẹ́yẹ sí i tán sì ní kì í ṣe pọ́n nífẹ̀ẹ́ Abdulateef náà nítorí pé ó ṣì wà láyé òkìkí ẹ̀ sì ń tàn àfi yẹ̀ sí, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ló di awuyewuye àti wàhálà.